Númérì orí 17 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 12. Olúwa sì sọ fún Mósè pé, sọ fún àwọn ọmọ Ísírẹ́lì kí o sì gba ọ̀pá kọ̀ọ̀kan lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí ilé àwọn bàbá wọn, lọ́wọ́ gbogbo àwọn olórí wọn gẹ́gẹ́ bí ilé àwọn bàbá wọn, ọ̀pá 12. Kí o sì kọ orúkọ olúkúlùkù sí ara ọ̀pá rẹ̀, kí o sì kọ orúkọ Áárónì sára ọ̀pá Léfì, nítorí pé ọ̀pá kan yóò jẹ́ fún orí ilé àwọn bàbá wọn. Kí o sì fi wọ́n lélẹ̀ nínú àgọ́ àjọ níwájú ẹ̀rí níbi tí èmi ó gbé pàdé yín. Yóò sì ṣe, ọ̀pá ẹni tí èmi ó yàn yóò rúwé, èmi ó sì dá kíkùn àwọn ọmọ Ísírẹ́lì dúró kúrò lọ́dọ̀ mi tí wọ́n ń kùn sí yín. Mósè sì sọ fún àwọn ọmọ Ísírẹ́lì, gbogbo àwọn olórí wọn sì fún un lé ọ̀pá kan fún olórí kan gẹ́gẹ́ bí ilé àwọn bàbá wọn, àní ọ̀pá 12. Ọ̀pá Áárónì sì wà nínú ọ̀pá wọn. Mósè sì fi ọ̀pá wọn nì lélẹ̀ níwájú Olúwa nínú àgọ́ ẹ̀rí. Ó sì ṣe ní ijọ́ kejì tí Mósè wọ inú àgọ́ ẹ̀rí lọ, sì kíyèsí ọ̀pá Áárónì fún ilé Léfì rúdì, ó sì tú, ó sì tanná, ó sì so èso álmọ́ndì. Mósè sì kó gbogbo ọ̀pá náà láti iwájú Olúwa jáde tọ̀ gbogbo àwọn ọmọ Ísírẹ́lì wá, wọ́n sì wò, olúkúlùkù sì mú ọ̀pá tirẹ̀. Olúwa sì sọ fún Mósè pé, mú ọ̀pá Áárónì padà wá síwájú ẹ̀rí láti fi pamọ́ fún àmì fún àwọn ọlọ̀tẹ̀ mi, kí ìwọ kí ó sì gba kíkùn wọn kúrò lọ́dọ̀ mi pátápátá, kí wọn kí ó má bàa kú. Mósè sì ṣe bẹ́ẹ̀, bí Olúwa ti fi àṣẹ fún un, bẹ́ẹ̀ ni ó ṣe. Àwọn ọmọ Ísírẹ́lì sì sọ fún Mósè pé, kíyèsí, àwa kú, àwa gbé, gbogbo wa gbé. Ẹnikẹ́ni tí ó bá súnmọ́ àgọ́ Olúwa yóò kú, àwa ó hà fi kíkú run bí.